Hello, ẹ̀yin èèyàn mi. Ó lágbára o. Ọ̀rọ̀ bó ṣe ń lọ láàfin, òun la tún gbé wá síwájú wa báyìí. Wọ́n ní ṣé ìjẹta náà ṣí Ọ̀jájá mọ̀. Ìjẹta ni. Wọ́n bá ní àwọn elétí lápá tí wọn ò fẹ́ nílùú tó ń dàrin. Wọ́n bá lọ bẹ̀, wọ́n náà lọ bẹ̀. Àwọn méjì la gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì pé wọ́n lọ. Ashley àti Tèmítọ́pẹ́ lọ́nà president náà rí ń bẹ̀. Kì í ṣe kékeré. Wọ́n bá nígbà tí bíbẹ̀ tí Naomi, ó dàbí pé Naomi ó tètè yọjú. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, ó dàbí pé Naomi ò wá síbẹ̀. Wọ́n ní Naomi ti plan pé bóyá kó tó débẹ̀ o, bóyá ó pẹ́ o, bẹ̀tì táìmù tí gbogbo pọpọ ṣìṣe ti ń lọ. Wọ́n lóhun àti kábíyèsí ò kọ́kọ́ jáde. Àwọn èèyàn, àwọn kan wà bẹ́ẹ̀, àwọn bad belly wọ́n wá fẹ́ wòran. Ó dàbí nǹkan tí torí ẹ̀ ni Ashley àti Tèmítọ́pẹ́ fi wá síbẹ̀. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ wòran, wọ́n fẹ́ ṣẹlẹ́yà àti pé wọ́n fẹ́ ṣe àbòsí. Ṣé ó yẹ kí Ashley ti ẹ̀ yọjú síbẹ̀? Nígbà tó mọ̀ pé àti ẹ̀ ò dá, inú ò dá, gbogbo nǹkan tó máa rí ń bẹ̀ yẹn pé kò ní bá ẹ lára mu, kí ló wà lọ? Àgàgà Ashley àti ẹ̀gbọ́n Tèmítọ́pẹ́, mi rò pé owú jíjẹ ti Tọ́pẹ́ ó tó ti Ashley. But Ashley ní igi gangan. Ẹ mọ̀ pé kò mọ̀ wọ́n rẹ̀. Kò mọ̀ wọ́n rẹ̀ pẹ̀lú bó ṣe ń ṣe gbogbo ẹ̀ tó ń lọ tó ń bọ̀ tí gbogbo táre ò tiẹ̀ balẹ̀. Because that is the genesis of the whole things. Kó jẹ́ pé ó máa lọ sí ibi tó ń pè sí ló máa ń yọjú. Kó ṣà máa sọ pé ojú òun fẹ́ tó bẹ̀. Ìgbéraga ṣáá ni. Òun gbọ́dọ̀ mọ̀ gbogbo nǹkan tó ń lọ. Àti ibi tó ń pè sí àti ibi tó ń pè sí òun gbọ́dọ̀ dé bẹ̀. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ̀. Èmi ò mọ̀ rú bí àti ẹ̀ ṣe rí pẹ̀lú bó ṣe ń jowú tó yẹn. Tó sọ wípé Ọ̀jájá mọ̀ ọ́n pé Tadé ni káwò náà ti fún wọn. Wọ́n ti ṣe gbá, wọ́n ti ṣà, ó tún gbójúgbóyò tó ń lọ. Wọ́n tún lé láàfin, ó tún lò kúrò. Kí ló ń wá? Kí ló fẹ́ gbà lọ́wọ́ kábíyèsí? Kábíyèsí fojú sọ, ó fara sọ, ó fi gbogbo nǹkan sọ. Still, ẹni láíláí pé àfi tí kábíyèsí bá gbọ́ tiẹ̀. Pẹ̀lú ọdún mi blame ẹ̀ bóyá àwọn babaláwo wọn tó gbẹ́kẹ̀lé àwọn náà fún wọn ní ìfọ̀kànbalẹ̀ yẹn. Náà fún wọn ní ìgan lóríṣiríṣi pé lọ, kò sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ yọ. Gbogbo o tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ìwọ tó lọ dán agbára yìí wọ̀. Mo rí pé gbogbo nǹkan tó ń try láti ṣe nìyẹn. Ṣùgbọ́n Ọlọ́run ò dẹ̀ fẹ́. Ìgbà tí Ọlọ́run ò dẹ̀ gbà fún wọn ńkọ́. Ọlọ́run máa yẹ kó para wọn. Lọ́ bá ní wọ́n débẹ̀ pé àwọn kan náà wọ́n rí íńtánẹ́ẹ̀tì o. Torí mi nǹkan tí mo gbọ́ ni mò ń sọ o. Wọ́n ní òun àti Tọ́pẹ́ náà jókòó síbì kan yẹn olórí Ashley àti Tọ́pẹ́ wọ́n jókòó síbì kan. Wọ́n ní wọ́n ṣàn rẹ́rìn. Kò jẹ́ pé wọ́n ń ṣe yẹ̀yẹ́, wọ́n ń ṣe kiri. Wọ́n ṣàfẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Òun náà fi lọ. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọn ò pé wọ́n sí. Lọ́ bá ní ìṣe ni Ashley àti Tèmítọ́pẹ́. Wọ́n ṣe gist, wọ́n dẹ̀ ń rẹ́rìn, wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n ní Naomi sọ wípé kì í ṣe gbogbo occasion òun fẹ́ máa yọjú sí pé òun fẹ́ ní àṣírí live òun sìn. Kì í ṣe gbogbo nǹkan lòun máa gbé sí iwájú íńtánẹ́ẹ̀tì. Òun ò ní máa fi gbogbo bó gbogbo ẹ̀ ṣe rí kó máa fi hàn gbogbo èèyàn. Torí wọ́n ní many things tó wà ní ààfin. Wọ́n ní nǹkan pọ̀ bẹ́ẹ̀ o tó jẹ́ pé wọn ò jẹ́ kó lu jáde. Wọ́n ní oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀. Wọn ò fẹ́ kó lu jáde. Lérèfé ni ìtàn máa kàn ń dà sílẹ̀ fún wa pé ẹ kàn gbọ́. Wọ́n ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin. Bí iyanrìn òkun ni o. Pé díẹ̀ la kàn ń gbọ́. Tá kàn fi ń tó wa létí ìyẹn èèyàn wa. So wọ́n bá ní Queen Naomi pé kò tí ì dé. Wọ́n àti kábíyèsí ò tètè dé síbẹ̀.
pé bẹ́ẹ̀ tí ńgbà tí wọ́n fẹ́ ṣe speech tó fẹ́ ṣe speech bí kábíyèsí ṣe jáde nìyẹn. Wọ́n ní so kábíyèsí tiẹ̀ wà around. Ó dàbí pé Naomi náà máa wà around but ó máa wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ but kò ní appear. Ó ní bó ṣe jẹ́ bóyá ẹ̀mí mímọ́ ló sọ fún pé kó wà níbì kan kó máa ṣo ààrẹ jáde. Wọ́n ní kò pẹ́ kò jìnnà nígbà tí wọ́n fẹ́ ṣe speech tí kábíyèsí fẹ́ ka àwọn speech nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ní bí kábíyèsí ṣe jáde sórí stage, ẹ wá wo ariwo pé so yẹn pé kábíyèsí tiẹ̀ wà around. Yẹn pé kábíyèsí wà around. Wọ́n nígbà tó débi ẹni tó máa ṣe, wọ́n ní ìṣe big kíní ni, wọ́n ní ibẹ̀ yẹn tóbi gan-an. Wọ́n ní so bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe speech yẹn ni kábíyèsí á sọ pé ẹni tó máa fi ṣe CEO ibẹ̀ yẹn, company yẹn, pé olórí, wọ́n sọ pé bóyá Tọ́pẹ́ lérò pé bóyá òun náà máa pè. Wọ́n sọ pé tẹ bá rí ìmúra Tọ́pẹ́ ńbẹ̀ pé kì í ṣe kékeré. Ashley ṣe mọ̀ pé bí eégún nìyẹn ti máa ń múra ń tiẹ̀. Bẹ́ẹ̀ sì gbọ́n tó mention ni pé Tèmítọ́pẹ́ múra gorgeously pé bí ipò òun ló fẹ́ jẹ́ CEO tó lò pé nǹkan tó lérò nìyẹn o. Bẹ́ẹ̀ sì gbà tó wọ́n àti kábíyèsí tọ́jọ́ pinnu ẹ̀ tọ́jọ́ plan ẹ̀ báwo lèèyàn ṣe máa sọ pé bóyá òun náà fẹ́ pè just like that. Wọ́n ò mọ́nu kábíyèsí ni. Wọ́n nígbà tí kábíyèsí ṣáà ń sọ̀rọ̀ ó praise Naomi o. Wọ́n ní Naomi ló praise because ó dàbí pé èmi kàn lérò ní pé bóyá nítorí ẹ̀ ní Queen Naomi á tètè wà lẹ́gbẹ̀ẹ́ kan. Ó lè máa wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n rí wọ́n ní kò appear sí ibẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́ ní allegedly ni o. Wọ́n ní nígbà tí kábíyèsí wá mention pé ẹni tó wà ní ìkáwọ́ tó máa hand over ìkáwọ́ Ọ̀jájàmọ̀ yìí fún òun ni Queen Sílẹ̀kùn Ọlá kìíní kan Ìgbádàkodo Naomi. Wọ́n ní kẹ́ wá wo ariwo. Ẹni tí ò sí ńbẹ̀ o. Gbogbo àwọn tó wà pí àwọn ò fi wọ́n ṣe nǹkan kan o. Wọ́n ní Naomi ni CEO tó fi ṣe CEO mẹ́. Wọ́n ní kẹ́ wá wo. Ó di dandan bó ṣe máa ṣẹlẹ̀ náà nìyẹn. Nǹkan tó jú wá lójú rí. Wọ́n ní kẹ́ wá wo Ashley. Wọ́n ní kò jẹ́ pé ó dákú, kò jẹ́ pé ó yè, kò jẹ́ pé ó ṣe gbá. Wàhálà tí ẹ̀ nìyẹn. Torí ó yẹ kó rí bẹ́ẹ̀ náà. Torí wọn ò pè síbẹ̀. Ẹni tó bá mọ̀ pé òun ò fẹ́ rí ìrìkúrì, ó máa para mọ́ ni. Kò ní débi bèbè ibi tó ojú ẹ̀ ti máa rí mẹ́wàá. Lọ́rọ̀ tá à ń sọ. Wọ́n máa ní kábíyèsí. Ó fi Queen Naomi ṣe CEO. Ta ló yẹ kó fi ṣe tẹ́lẹ̀? Nígbà tó sọ pé ọmọ èèyàn, wọ́n fi orí ọmọ ẹ̀ kọ́bì kan. Ṣé kó tó wá lọ fún àwọn NRC? Kó tó ṣe kíni? Kó tó lọ gbógun ti ọmọ. Bọ́n ti ẹ̀ gbógun ti. Ṣé kábíyèsí ìgbà tí ìṣe kábíyèsí tí ò ń ṣe ìgbà tí ìṣe amókùnmẹ́kàn tó ti gba gbogbo contract lọ́wọ́ wọn pé wọ́n ti ṣe mọ́ contract òun mọ́kùmọ̀kù. Wọ́n ṣe ń tà gbogbo nǹkan kábíyèsí business tó jọ ń ṣe wọ́n tà sápò ara wọn. Kò sí kankan tó ṣe àkáǹtì fún kábíyèsí nínú gbogbo wọn. Wọ́n nítorí kábíyèsí ti gba gbogbo contract ẹ̀ lọ́wọ́ gbogbo wọn. Ó lóun ò ní business pẹ̀lú wọn mọ́. Ló ṣẹ̀ṣẹ̀ wá tó wá kọ́ nǹkan tó yẹ pé wà ní ìkíà ohun again. Naomi á wá gbé fún àwọn ọ̀tá ẹ̀. Ó lágbára o ẹ̀yin èèyàn mi. Mo sọ pé bó ṣe ń jábọ̀ ni màmá mú wá fún yín, màmá mú wá fún yín. Òun la túnṣe ìgbọ́ ní internet space. Kí ni olórí Ashley wà lọ́bẹ̀? Kí ni Tọ́pẹ́ wà lọ́bẹ̀? Wọ́n fẹ́ lọ ṣèké, wọ́n fẹ́ lọ gbé bọ̀rọ̀. Nǹkan tó ń pè wọ́n sí, wọ́n ní àwọn máa débẹ̀. Nǹkan tó jú wá lójú rí. Ẹ̀yin èèyàn mi ò jẹ́ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá wa subscribe, kẹ́ bí dé bá fi ìtókù sí comment section. Ẹ ṣé gbogbo ẹ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.